àwọn àfẹ́ nígbà mi á bára wa níwájú olórí àbí ká bára wa níwájú ọlọ́lá àbí ká bára wa níwájú onípò ó wà nílá àti sòdodo fáwọn èèyàn nígbà náà ni ẹ̀kẹ́ náà tẹ́lẹ̀ kankan ẹ̀rẹ́rìn ẹ̀kẹ́ náà tẹ́lẹ̀ kankan dìsílókè ẹ̀kẹ́ náà tẹ́lẹ̀ kankan kí ọwọ́ bá kò irú àwọn tá a mọ́ sọ fáwọn èèyàn nígbà mọ́tò ẹ bá ti bá lápò ẹ máa kó bọ̀ àwọn adé òde afẹ́ sọmọ olóko adé òde afẹ́ síyàwó àwọn yóò mọ̀ sáfà wọn yẹn fẹ́ wá fagbà fagbà gbogbo wa ni wọ́n gbà wá sí ẹ̀tọ́ láàrin alágbé àtàfà tó ń jẹ́ pé láwùjọ wa àwọn èèyàn fún wa ní respect adé òde àwọn yóò mọ̀ play music oríṣiríṣi wọ́n tẹ̀lé pé tó mú ọgbọ́n dání àbátò ìmọ́tò ọgbọ́n díẹ̀ ti wà ń bẹ̀ adé òde wọ́n play wàhálà níbo kò serious àwọn yóò mọ̀ mú ọtí ìṣojú wa nígbà mí adé òde àlùkò débẹ̀ àlùkò dé kọ́ńtò tó tíà nígbà míì àlèbáwọn tó tíà tó wọ́n tó bẹ̀rẹ̀ alága dúró sókè alága wọn tó ìmáàmù wa tó wọ́n láti bá dóore àwọn fún wọn ní 5 minutes tí wọ́n bá wa sọ̀rọ̀ àti 5 minutes àti 10 minutes àdáàsì ni bó ti jẹ́ táwọn àfa àdúró lélẹ̀ olórí òtún kì í ṣe pé olówó ọlọ́lá ń sọ̀rọ̀ sí wa nìkan olórí òtún wa sọ̀rọ̀ sí wa olórí alágbé lásán nígbà àwọn àfa wa ganu síbi kò sí àtọ́lẹ̀ fáwọn àfa mọ́ ọ̀gẹ́ 20 naira 15 naira 100 naira táwọn yóò fún wa náà lábẹ́ ìjókòó sí láganu sí ìgbọ́lọ́ sànú wa àwọn bàbá tànú òde rí bẹ́ẹ̀ ìwọ tó bá gbé owó wá tó wá gbé owó wá bá ṣe kádà kó kán àbùkù àwọn Saudi nígbà tí mo ṣe ìbólẹ̀ kan tí Babangida ni mo sọ àwọn Saudi ti gbé owó wá ní pẹ́tò àwọn fẹ́ kọ́ mọ́ṣáláṣí markazi ṣé kádà nígbà àwọn òfẹ́ ní mo sọ yìí lára ẹni tó parí Saudi ló sọ fún mi nígbà àwọn òfẹ́ mọ́ṣáláṣí lè àwọn tó wọ́n wà ń bí làfẹ́ kí wọ́n kọ́ bàbá dúró déédéé àwọn òwe gbọ́ tiwa bàbá dúró déédéé kò sí tọ́lọ́wọ́ náà kò dówó ẹ̀ lọ ṣùgbọ́n òdòdó tọ́lọ́ ń bá lékè láti ráwọn iṣẹ́ ọ̀ràn yẹn ní agbọ́dọ̀ sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ ni tọ́ba wà pẹ̀lú àwọn olórí wọn ò kọ́ wa kò sínú àṣà ìfọ̀n pé ká máa fáwọn èèyàn kí wọ́n tako lórí kí wọ́n sì wọ́de ṣùgbọ́n torí bá ń bẹ wájú wa èyí tó dòdò ọ̀rọ̀ á sọ̀fin ibi tó bá kù sí tí wọ́n ń gbìyànjú agbọ́dọ̀ òpinlẹ̀ iná ayélujára àwọn afá tó dé wájú former governor of Lagos State Raji Fashola tó ní pé ìdáfihàn yìí á sọ̀rọ̀ tó lọ́n ti dárúkọ nínú Quran wàdákà rẹ̀ sọ̀rọ̀ bí Fashola nù ẹni tó nílò akẹ́rù ní fẹ́ gbọ́ tá a fà fẹ́ sọ mọ́ pé Fashola ṣe wá wà nínú Quran tó yọ lọ́n ògbógbó ọ̀rọ̀ ní kí ní iye haramu ni ilé ẹjọ́ ustaz ṣé mo lè fi attachment sínú our life ọlọ́run bá àdékẹ́lá ṣiṣẹ́ ìbílẹ̀ àwọn but attachment mo ń ta wáṣẹ́ mi ṣe ustaz ẹjọ́ ṣé mo lè ṣe ní báńkì tí wọ́n ń gba rìbá wàláì haramu wàláì ọlọ́run bá àdékẹ́lá gbogbo gbogbo táwọn tó wá sí ṣiṣẹ́ bẹ́ẹ̀ ẹ̀sọ́ àdékẹ́ tó yìí nítorí ọlọ́run bá àdékẹ́lá sọ ni. afẹ́rẹ́ lẹ̀ ṣàlàyé àìfẹ̀lẹ̀ kébò sí láàfin ẹni bá nígbó ṣùgbọ́n ètò ìdòwò ọ̀rọ̀ agbọ̀dọ̀ sọ fáwọn èèyàn tó lọ́wọ́ bá àdékẹ́lá ó bí wa lójú á bí àwọn tá a sọ bẹ́ẹ̀ náà ni ó bí ẹ̀yin tá a gbọ́ tẹ́ ẹ gbọ́ kọ́lọ́n bá àdékẹ́ ọlá kó ṣàmójúkò fún wa kó tó gbé wa sí ọlá tó bí lágbára.